agbébọn kọlu àwọn fijilantẹ ní Zamfara èèyàn mẹ́jọ kú ọ̀pọ̀ sì farapa yánnayànna ọlọ́mọ̀sánú wa Nàìjíríà ó mà kéré tán fijilantẹ mẹ́jọ ó mà ló mà ti pàdánù ẹ̀mí wọn lẹ́yìn tí àwọn agbébọn dènà dè wọ́n ní ìpínlẹ̀ Zamfara ìkọlù yìí ó mà ló mà jẹ́ ọ̀kan lára àwọn ìkọlù lemọ́lemọ́ èyí tó máa wáyé ní ìpínlẹ̀ náà lẹ́nu lọ́ọ́lọ́ yìí láti ọwọ́ àwọn agbésùmọ̀mí tí ìjọba ń pè ní jàǹdùkú ọlọ́pàá Zamfara ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tó mà kú ó mà ló mà wà nínú ikọ̀ àgbáríjọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò Civilian Joint Task Force tí wọ́n jẹ́ ara àwọn fijilantẹ tó ń ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà àtàwọn ọlọ́pàá níbẹ̀ ìròyìn ní abúlé Yandoto ó ní wọ́n ti ṣiṣẹ́ kí wọ́n tó gba ìpè kan pé àwọn agbébọn náà wọ́n fẹ́ kọlu abúlé ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí àwọn aráàlú ọ̀hún mà sọ àwọn fijilantẹ náà wọ́n mà kojú àwọn agbébọn náà ní nǹkan bíi aago 11 alẹ́ o àmọ́ àwọn agbébọn náà wọ́n mà pọ̀jù àwọn fijilantẹ ọ̀hún lọ tí wọ́n sì borí wọn lásìkò tí wọ́n kọjú ìbọn sí ara wọn mẹ́jọ nínú àwọn fijilantẹ náà ó mà ló má pàdánù ẹ̀mí wọn nígbà tí ọ̀pọ̀ míì tó sì farapa yánnayànna o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Yazid Abubakar ó fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ó ní àwọn ti lọ kó òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn àwọn ọmọ ogun wọ́n sì ti ń tọpinpin ibi tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n wọ̀ lọ Yandoto tó jẹ́ abúlé tí àwọn mùsùlùmí tí wọ́n mọ̀ pọ̀ sí tó sì wà ní ààlà ìpínlẹ̀ Katsina ó ní ìkọlù àwọn agbébọn náà ó ló ti ń wáyé lemọ́lemọ́ o láàrin ọ̀sẹ̀ díẹ̀ sí àsìkò yìí lọ́sẹ̀ méjì sẹ́yìn àwọn agbébọn wọ́n mọ̀ yabo ìlú náà lásìkò ìrun ìdájí níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 4 tí ìmáàmù kan wà lára wọn tí wọ́n sì tún jí èèyàn 7 míì gbé lọ o ìpínlẹ̀ Zamfara ó mà jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí àwọn agbébọn tí wọ́n kọlù jùlọ ní àríwá Nàìjíríà níbi tí wọ́n ti ń kọlù àwọn abúlé tí wọ́n sì ń jí àwọn èèyàn àti dúkìá lọ o bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ó wà níbẹ̀ láti kojú wọn àmọ́ ọ̀pọ̀ ìgbà ìyẹn làwọn agbébọn náà ó ní wọ́n máa ń ṣe àṣeyọrí nínú iṣẹ́ láabi tí wọ́n ṣe níbẹ̀ ìjọba ní òun gbìyànjú láti rẹ́yìn àwọn agbébọn náà ṣùgbọ́n àwọn èèyàn agbègbè náà òun ló ní àwọn kò tí ì rí àṣeyọrí ìjọba láti ṣẹ́gun àwọn agbébọn ọ̀hún kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe láyé o.